ẹni tó ṣe léyìí khairun amma yushrikun, ṣé òun ló dára ni àbí nǹkan tí àwọn bàbá yín tẹ́ sọ pé ẹ̀sìn àwọn bàbá wa ni o, ẹ̀sìn àwọn bàbá wa ni o, ṣé òun ló dára láti sìn ni àbí ẹ̀sìn àwọn bàbá tí yín táwọn bàbá yín sìn? Bismillah walhamdulillah. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run Ọba. A lè tún kọ́ra wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò wa yìí, ètò Let's Talk Islam, níbi tí a ti ń ṣàlàyé fúnra wa tá à ń jíròrò nípa ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá. Lẹ́yìn ọjọ́ tó ti pẹ́ fáwa tí a bá ń bá wa lọ, a dúpẹ́ f'Ọlọ́run Ọba tó tún ṣe nírọ̀rùn fún wa láti padà sí orí ètò yìí. Níbí yìí kákàn sáré ṣe ìránra wa létí ráńpẹ́ nípa ìdí tí a fi dá ètò sílẹ̀. Ó nípa pé nǹkan tí ò pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wa ni tá máa ní ẹ̀sìn àjòjì ní ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá, ẹ̀sìn àtọ̀rìn wa ní ẹgbẹ́sìn Mákà padà sí Mákà. Ká sáré fi ìṣẹ́jú kan yanjú eléyìí ká fi rán wa létí. Lẹ́yìn náà ká tẹ̀síwájú níbi tí a bá dé ní ètò wa tó gbẹ̀yìn láàrin ìṣẹ́jú 5 sí 7 pẹ̀lú Ọlọ́run Ọba kí a máa fọkàn bá wa lọ. Bó jẹ́nu mọ́tò náà la ti ń gbọ́ wa, bójú orí rìn ní bójú orí iṣẹ́ ni, inshallah rahman nígbà ju ìṣẹ́jú 10 lọ́wọ́ wa kájọ kí a fọkàn bá wa lọ. So lálákọ̀ọ́kọ́ nínú àwọn kan tá a ti ṣàlàyé sẹ́yìn ni pé nítòótọ́ ẹ̀sìn Islam àti Mákà ni wọ́n ti mú wá, ló ti lọ káàkiri gbogbo àgbáláyé, kì í ṣe Nàìjíríà nìkan. Ibẹ̀ ló ti lọ sí ilẹ̀ àwọn aláwọ̀ dúdú tó kù láfíríkà, ibẹ̀ ló ti lọ sí ọ̀dọ̀ àwọn aláwọ̀ funfun, ibẹ̀ ló ti lọ sí oríṣiríṣi àwọn tó ga àwọn tó kúrú, oríṣiríṣi ẹ̀yà. Ó ní Islam ló dìde láti Mákà ló dẹ̀ lọ káàkiri gbogbo ilẹ̀ ayé. Ṣùgbọ́n tó ṣe pàtàkì jù nínú ọ̀rọ̀ yìí ó ní pé ẹ̀sìn yìí ẹ̀sìn ọ̀dọ̀ ọba adẹ́dá ni ló ti wá, kì í ṣe láti ọ̀dọ̀ ọba kan ní Mákà tàbí pé Muhammad kọ́lọ̀mbà kó bá ṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ báyìí ló kàn dìde lọ́jọ́ kan ló kàn sọ pé ẹ̀yin yẹn ẹ wá máa tẹ̀lé ìlànà tèmi. Rárá, ọba tó dá yín, tó dá mi, tó dá àwọn bàbá wa, òun náà lọ́ba tí ó gbé dìde. Kò dẹ̀ kí ń ṣe òun nìkan náà ni alákọ̀ọ́kọ́ gbé dìde nínú òjíṣẹ́. Gbogbo ìjọ lọ́lọ́run Ọba àlékè láṣàbà máa ń gbé òjíṣẹ́ dìde láàrin wọn. Wa ma min ummatin illa khala fiha nadhir. Ọlọ́ba ní kò sí ìjọ kan, kò sí àsìkò kan àfi kó yẹ pé a ní òjíṣẹ́ kan tá a gbé dìde sí àwọn ènìyàn wọ̀nyí. Tá à ń sọ yẹn ṣáwa náà dá wọn mọ̀. Tó bá di lọ́run lájùlé ọ̀run tó bá ní ṣe bó wá dé bá yín, ṣe bí wọ́n mú ìmọ̀nà wá bá yín, kí ló dé tẹ́ fi ṣagírí tẹ́ tẹ̀lé? Kò wá bá wa, èyí tí àwa mọ̀ òun là wá ṣe. Ìgbà tó dòdó wá dọ̀dọ̀ tẹ̀yìn, kí ló dé tẹ́ ṣe tẹ̀lé? Agbásìkò ká tẹ̀síwájú. Nínú ìwé tọ́lọ́run Ọba àlékè ọlá tó wá fi rán Muhammad yìí, Ọlọ́run Ọba ó wá ń sọ níbẹ̀ wípé àwọn àlàyé oríṣiríṣi tá a lè mú wá nípa àwọn ẹ̀sìn bàbá wa. Ibi tá a bá dé oníbi tọ́lọ́run Ọba àlékè ọlá ti ń jẹ́ kó yé wa wípé Allahu khairun amma yushrikun. Ṣé Allah tó dá yín, ṣé òun ló dá ni? Allah tí Muhammad wá ṣàlàyé fún yín yìí pé ẹni tó dá yín Allah ló ń jẹ́, ó ní kẹ́ jọ́sìn fún. Ṣé òun ló dára láti jọ́sìn fún ni àbí àwọn nǹkan míì tẹ́ ń sìn lẹ́yìn Ọlọ́run Ọba? Allahu khairun amma yushrikun. Ṣé Allah ọba adẹ́dá, ṣé òun ló dára jùlọ ni àbí alágẹmọ níjẹ̀bú? Ṣé Allah ọba adẹ́dá ló dára jùlọ láti jọ́sìn fún ni àbí òkè Ìbàdàn? Olúwa ọba adẹ́dá ó wá ṣàlàyé lóyìn tó lè yé mi àtẹ̀yìn pé ẹ jẹ́ ká wò tó bá jẹ́ ká fi wo èyí tó dára jùlọ. Olúwa ọba adẹ́dá ní amman khalaqa samawati wal arda, eléyìí la ṣàlàyé lẹ́yìn tó lọ. Ǹjẹ́ ẹni tó dá sánmọ̀ àtilẹ̀, ṣé òun ló dára láti sìn ni àbí ẹni tí ò dá sánmọ̀ àtilẹ̀? A mọ̀ pé kì í ṣe alágẹmọ ló dá sánmọ̀ àtilẹ̀, kì í ṣe Ọbàtálá ló dá sánmọ̀ àtilẹ̀, kì í ṣe Yèyé Ọ̀ṣun ló dá sánmọ̀ àtilẹ̀. Èmi àti ẹ̀yin sí àkíyèsí. Ṣé ẹni tí ní tẹ̀síwájú ni wa anzala lakum minas samaa, ṣé ẹni tó ń sọ òjò kalẹ̀ fún yín láti sánmọ̀? Fa ambatna bihi hadaiqa dhata bahja. Lẹ́yìn ìgbà tó bá sọ òjò kalẹ̀ tán sílẹ̀, ambatna bihi a mú irúgbìn tó rẹwà dhata bahjatin tó rẹwà, ewéko tó ẹmọ̀ tójò bá yẹ̀ṣẹ̀ bọ́lulẹ̀ tán láwàtá wá láti Áfíríkà, tí òjò bá bọ́lulẹ̀ ẹmọ̀ tí àwọn irúgbìn yẹn bá jáde bahja, ó máa rẹwà pé gbogbo ẹ̀ máa wá, ó máa tutù mínímínímíní, ewéko yẹn inú èèyàn gan máa dùn láàárọ̀ tá bá jí tá ń lọ ìgbà tá a ṣe kéré jù báyìí lọ tá bá ń lọ sí iléèwé ní ìgbà tó jẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, gbogbo ẹ̀ á green lọ, àwọ̀ ewéko máa lọ, inú èèyàn máa dùn. Olúwa Ọba ní ṣé ẹni tó ṣe léyìí khairun amma yushrikun, ṣé òun ló dára ni
àbí nǹkan tí àwọn bàbá yín tẹ́ sọ pé ẹ̀sìn àwọn bàbá wa ni o ẹ̀sìn àwọn bàbá wa ni o ṣé òun ló dára láti sìn ni àbí ẹ̀sìn àwọn bàbá tí yín táwọn bàbá yín sìn. Olúwa bá jẹ́ kó yé wa wípé èmi ni mò ń ṣe léyìí mò ń sọ òjò kalẹ̀ fún yín láti sánmà. Àwọn nǹkan tẹ́ ń sìn lẹ́yìn èmi Ọlọ́run ọba yìí tẹ́ lẹ́sìn àwọn bàbá yín yìí ṣé wọ́n lè mú òjò sọ kalẹ̀ láti sánmà ni? Èyí Ọ̀ṣun ṣó lè mú òjò sọ kalẹ̀ láti sánmà? Ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ àfi bú ẹnì kankan ṣùgbọ́n àlàyé ni kí mi àtẹ̀yìn ká ronú papọ̀. Ṣé ẹ̀yọ̀ a lè pe ẹ̀yọ̀ ó yá wá rọ òjò? Kódà àwọn tó ń sin Ọ̀ṣun wọ́n máa wò nígbà wọ́n sọ pé ta ni ó máa ń ṣe kí ni ta ló máa lọ bọ Ọ̀ṣun nígbà ẹ̀rùn torójò ò ní rọ̀. Tó bá yẹ pé Ọ̀ṣun ló mú omi sọ̀kalẹ̀ ni ó yẹ kán lè máa bọ Ọ̀ṣun náà nígbà ẹ̀rùn ṣé bó ọwọ́ ẹ̀ ṣáà ni àkóso òjò wà. Ṣùgbọ́n mi àtẹ̀yìn náà mọ ìdáhùn sọ̀rọ̀ yìí pé kò lè jọ́ṣun ló ṣe kí ni o òun ló mú omi sọ̀kalẹ̀ láti sánmà. Ló bá wá ní ẹni tó mú omi sọ̀kalẹ̀ láti sánmà yìí ó ní kẹ́ jọ́sìn fún. Níbòmí Ọlọ́run bá jẹ́ kó tún yé wa Ọlọ́run bá ní wa min ayatihi lára àmì tẹ́ mọ̀ wípé ẹ̀sìn tí Muhammad mú wá yìí tán pè ní Islam yìí ó ní ẹ̀sìn èmi tí mo dá yín ni o wa min ayatihi lára àmì èmi Ọlọ́run bá pé èmi náà ni mo rán Muhammad èmi náà lọ́lọ́run bá tó dá yín èmi ni mò ń ṣe gbogbo jíjẹ mímu fún yín èmi náà ni ó yẹ kí ìjọsìn kó tọ́ sí. Annaka taral arda khashi'a ṣe bẹ́yìn náà máa ń rílẹ̀ nígbà ẹ̀rùn bí gbogbo ẹ̀ ó ṣe kí ni o tó máa gbẹ tí ó le koko. Fa'idha anzalna alayha al-ma'a ihtazzat wa rabat innal ladhi ahyaha lamuhyil mawta innahu ala kulli shay'in qadir. Ṣé yóò wòye sí ni? Olúwa ní ṣe bẹ́ẹ̀ wòye nígbà tí gbà ẹ̀rùn tí ilẹ̀ tó gbẹ èmi nínú àmì mi ni pé màá wá mú omi sọ̀kalẹ̀ láti sánmà. Tí omi ìbá ti bọ́ lulẹ̀ ńkọ́ o gbogbo ilẹ̀ yóò ṣe kí ni yóò mì jìjì torí pé omi ti bọ́ sínú ẹ̀. Robert àwọn irúgbìn tó ń bẹ nínú ilẹ̀ ńkọ́ wọ́n á bẹ̀rẹ̀ láti máa jáde. Káwo ná ká tó tẹ̀síwájú nínú àwọn ìwé àkáǹtì tó ń bẹ nílẹ̀ Yorùbá ó ti máa yá wa tá a bá ti mọ̀ túmọ̀ ẹ̀. Ṣé ó wà ń bẹ ìtọ́ka sí nígbà tí Ògún tó wá ń ṣàlàyé síbẹ̀ wípé bí mo ṣe dá irin lélẹ́yìí o Ògún sẹ́ Ọlọ́run ọba rin nílẹ̀ Yorùbá tẹ́ ẹ sọ pé àwọn bàbá wa ta ni wọ́n ń sìn tá a báláyé tá a fẹ́ fi sílẹ̀. Ṣé ó wà ń bì kan tó gun kọ́ sí pé èmi ni mo dárin bí mo dẹ̀ ṣe dárin bí mo ṣe dárin lélẹ̀ tàbí Ṣàngó pé bí mo ṣe dá àrá bí mo ṣe dára lélẹ̀ o torí pé wọ́n dá wọn kíní yìí wọ́n lè ṣàlàyé fún wa bó ṣe jẹ́. Ọba tó yẹ pé òun ló dá wọn kíní yìí ló wá ń ṣàlàyé fẹ́mi àtẹ̀yìn ká lè bá a ronú. Olúwa dẹ́dà sọ wípé nínú àmì èmi pé mi mo dá yín èmi ló yẹ kẹ́ jọ́sìn fún tí n bá ti rọ òjò kalẹ̀ máa mú irúgbìn jáde. Innal ladhi ahyaha lamuhyil mawta ṣé rí pé mi tí mo mú irúgbìn jáde lẹ́yìn ìgbà tí irúgbìn ti kú tán èmi náà máa mú yín jáde lẹ́yìn ìgbà tẹ́ bá ti kú tán. Èmi náà máa mú yín jáde kúrò nínú sàréè yín tẹ́ wàá bá èmi Ọlọ́run ọba tí máa béèrè lọ́wọ́ yín ṣé mi lẹ́sìn ni àbí ẹ̀sìn àwọn bàbá tí yín tí ò lè mú òjò sọ̀kalẹ̀ òun lẹ́sìn. Innahu ala kulli shay'in qadir ṣé rí pé Ọlọ́run ọba tí Muhammad ròyìn fún yìí ṣé rí pé Ọlọ́run ọba tó lè jẹ́ gbogbo nǹkan ló lè ṣe ni ibi tá a máa dúró sí lélẹ̀ torí pé Ọlọ́run ọba ó wá ṣàlàyé fún wa wípé níbòmíì gbẹ́ṣẹ́ ẹ̀rọ mi ta ló ń mójò sọ̀kalẹ̀ láti sánmà ṣe báwa la ń mójò sọ̀kalẹ̀ láti sánmà afara'aytumul ma'a alladhi tashrabun ṣé ẹ̀rọ mi tẹ̀yìn mu ni a antum anzaltumuhu minal muzni am nahnul munzilun ṣé ilẹ̀ ń mójò sọ̀kalẹ̀ láti sánmà tẹ́ fi ń mu ni àbí àwa tá a dá sánmà ta ní kẹsìn wáyìí là ń mú omi sọ̀kalẹ̀ láti sánmà. Law nasha'u ja'alnahu ujaja falawla tashkurun ṣebí tó bá wù àwa tá ń mú omi sọ̀kalẹ̀ láti sánmà ja'alnahu ujaja a máa ṣe lómi iyọ̀ milhan shadida a máa ṣe lómi iyọ̀ tó jẹ́ pé ẹ ní lè mú níbi tí iyọ̀ tí ó lè dé. Olúwa bá ní tá a bá ṣe bẹ́ẹ̀ ńkọ́ ṣẹ́nìkan ń bẹ min ghayrillah ṣẹ́nìkan bẹ nínú gbogbo àwọn tẹ́ ń jọ́sìn fún yìí tẹ́ ń sáré lọ sọ́dọ̀ wọn ṣẹ́nìkan bẹ nínú wọn tó lè sọ́dọ̀ omi tẹ́ lè mu ni. Àwa náà mọ̀ dáhùn yìí ẹ jẹ́ ká dúró síbi lẹ́yìn náà a jẹ́ pé ẹni tí ò lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ó tó ó lẹ̀ púpọ̀. A tẹ̀síwájú níbi tá a dé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú agbára Ọlọ́run bá Elédùmarè. Lẹ́ẹ̀kan sí kárànra wa létí orúkọ mi òun náà ni Abu Abdulrahman Ishaq Adédayọ̀ Ọlọ́run ṣọlá ọmọ yín láti ilẹ̀ Yorùbá títí di àsìkò tó ń bọ̀ náà a ní kí ọlá Ọlọ́run bá ìkẹ́ Ọlọ́run bá oore àjẹjẹ tán Ọlọ́run bá kó máa bẹ fún èmi àti ẹ̀yin ní gbogbo ibi tí a bá wà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ̀ ni.
èmi ò ní àti wípé Agẹmọ níjẹ̀bú ara